Orúkọ mi ni Ọba Itu Ọlásùnkànmí Yusuf Ọládẹ́yìndé. Ilé ni mo bá dé tu onígbòkó ti ìlú Ìgbòkó Lùsádà Ìgbẹ́sà ní Ogun State ní báyìí náà ni. A rí ní ìlú Ìjẹ̀bú Ìṣíwọ̀ ṣẹlẹ̀ ṣàlàyé fún wa nǹkan tó gbé débi sà. Nǹkan tó gbé mi débi ní èní lákọ̀ọ́kọ́ àwa bá kábíyèsí ọba Ìṣíwọ̀ àwa bá ṣe àjọyọ̀. Lẹ́ẹ̀kejì àwọn ọmọ Ìṣíwọ̀ ń bí tí wọ́n jẹ́ bí ọ̀rẹ́ sí mi tó jẹ́ bàbá sí mi àwọn ni wọ́n ní kí n máa bọ̀ ń bí. Lẹ́lẹ́kẹta mo tún wálé àná so wo jẹ́ ni torí mo fẹ́ ọmọ láti Ìṣíwọ̀ ń bí so nǹkan tó gbé mi débi nìyẹn. Kábíyèsí sà ẹ má bínú ìgbà tẹ́ ń bọ̀ láti tẹ́wọ́nú Ìṣíwọ̀ kí ẹ lè sọ nípa Ìṣíwọ̀ báwo ló ṣe rí sà. bí mi tẹ̀yìn máa ń gbọ́ Ìṣíwọ̀ èmi rò pé bóyá inú igbó ni mo ti ń bu látọ̀nà pé ṣàṣẹ inú igbó lọ́dọ̀ yìí wọ́n gbà tí mo máa fi wọlé ni mo wò pé wà ó pé mi ò mọ̀ pé ìlú tó tóbi báyìí ni so mo dẹ̀ rí pé àwọn ọmọ Ìṣíwọ̀ tó wà ń ta náà wọ́n ń try láti invest sínú ìlú wọn so inú mi really dùn sí yẹn gan gbogbo wọn ọkọ̀ lọ wà ń ta lásán wọ́n wá ń jẹ́ kí ìlú wọn máa dàgbà sókè so ìdùnnú dẹ̀ ni fún gbogbo ọba tó bá jẹ́ àwọn ọmọ ìlú ẹ̀ wọ́n padà wálé wọ́n wá ṣe ìkànnì that means pé ọba yẹn ó ń kó wọn along nìyẹn ó ń kó wọn mọ́ra nìyẹn tí wọn bá ti ń fi ibi tó ń gbé sílẹ̀ tó ń padà sílé tó wá ń ṣe nǹkan rere sínú ìlú ẹ̀ that means pé ọba yẹn ìgbà yẹn tẹ́ wọn lọ́rùn ni so ọlọ́run á dẹ̀ máa fún gbogbo wọn náà ṣe bọ́ba Ogun wà jẹ́ number 1 ọdún yẹ kí n wà bí so bọ́ọ̀ sọ pé mo ní màá wà kó sì pé bẹ́ẹ̀ màá wà bí lẹ́ni so inú mi dùn láti wà bí lẹ́ni so I'm very happy. Sir, we are celebrating 25 years of on throne of our Kábíyèsí Aláyélúwà Alámọ̀dé and 80th birthday so a fẹ́ kẹ́ fẹ́ àkókò yìí kí wọn. Báwọn ṣe ń celebrate 25 years àwa náà on throne so àwa ń gbàdúrà kí káwa náà lè ṣerú ẹ̀ torí àwa ò tí ì ju bí 5 years on throne lọ àbá ọlọ́run adùn so àwa náà ń gbàdúrà kí káwa náà lè ṣerú ẹ̀ gbogbo gbàtà bá bá wọn ṣe 30 tá bá bá wọn ṣe 40 tá bá bá wọn ṣe 50 àjọ máa péjú ṣe náà ni wọn sábà ti jọ ń péjú ṣe that means pé àṣìjọ wà láyé nìyẹn ọlọ́run á jẹ́ kí orí ìtẹ́ yìí kó dùn fún gbogbo wa láti gbé pẹ́pẹ́pẹ́ ànífà ìsàn ló gbà bí mo yẹn ń ṣàdúrà fáwọn ni mo ń ṣàdúrà fúnra mi náà ọlọ́run á jẹ́ kí gbogbo wa gbàtà aṣọ́dún eléyìí tá a ṣe nínú pé ká kábàámọ̀ tá a bá máa fi ṣẹ̀mí náà á tún ti dùn jù báyìí lọ bó ṣe máa rí nìyẹn. èyí tó parí ẹ̀sà mo fẹ́ kẹ́ bá gba gbogbo ọmọ Yorùbá káàrọ̀ òjíire ní àmọ̀ràn. àmọ̀ràn mi fún gbogbo ọmọ káàrọ̀ òjíire òun ni pé àwòkọ́ṣe ni ìlú Ìṣíwọ̀ jẹ́ fún gbogbo wa kí gbogbo wa ibi tá a ti wá ká má bàbẹ̀ jẹ́ ká máa lọ síbẹ̀ ká máa bá wọn ṣe nǹkan tó bá ń ṣe ń bẹ̀ àṣà wa nìyẹn ìṣe wa ni so àṣà àti ìṣe wa kó má bàjẹ́ that is the little advice tí mo máa advice gbogbo ọmọ Yorùbá ká lè jẹ́ kí ìjọba tó wà ń tà yìí kí a fi pẹ̀lẹ́ kùtù máa bá wa bá lọ Ọlọ́run á jọ fún wa ṣe. Orúkọ mi ò yí padà Ọba Itu Ọlásùnkànmí Yusuf Ọládẹ́yìndé. Ilé ni mo bá dé tu kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ 1 onígbòkó ti ìlú Ìgbòkó Lùsádà Ìgbẹ́sà l'Ogun State. Thank you so much. Yeah.
àtọ́bàtẹ̀lẹ̀ kó tó jọba lẹ́wọ̀ Zikiru Láì Adédoyin Sálísù Ọláyélúwà ẹ máa wọlé mọ́ra ọ̀gá àpò ọdún àpò èèyàn àbíkọ́lẹ́kọ̀ọ́ àbúrú ní ti pẹ̀lá àní nígbà sọ̀rọ̀ bí wọ́n ṣe bí wọn. Láwọn ní dé atọ́bàtẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó jọba láwọn ní. ọmọ abẹ́rẹ́ ọ̀wọ̀ ọ̀tọ̀ ọwọ́ náà àgbàdo ṣe ní àgbàdo lédè ló olókìlẹ̀ kábíyèsí ẹ̀mọ́ wọlé olórí ẹ̀mùkàlẹ̀ sí ọ̀pọ̀ kábíyèsí aláìlúwà Akíjà tìlú Ìkìjà alágbègbè òjì adálẹ̀gbẹ̀ òrà kálákọ̀ọ́sù àwáwòrán kábíyèsí ẹ máa wọlé. Níwájú kábíyèsí ìyàwó Mọ́túnráyọ̀ Bùsọ̀yà bẹ̀rẹ̀ ti Ìṣíwọ̀ Ìjẹ̀bú wọ́n kí. Ewu lọ́dún ní ìjẹ̀ nìyí mẹ́sàn-án, ewu ní ká lọ.
Salamu alaikum sa. Ẹ kú àlọ́dá àbẹ́ta kan náà sílẹ̀ yẹn. mo kí olú ọmọ àti èyí olú ọmọ káàbọ̀ sáré wa èyí onílùwà ẹ̀dọ́kẹ́ má bínú ẹ̀já ní sùúrù náà padà bọ̀ lọ́dọ̀ yín ètò gan ni. Ọ̀rọ̀ kábíyèsí olóòtú olóṣèlú alárùkọ kí wọ́n máa wọlé àti àwọn olórí wọn òkú wa káàbọ̀ sẹ́yìn wa ọba kábíyèsí aláìlúwà olóòtú olóṣèlú alárò kábíyèsí ẹ máa wọlé olórí kan kí ẹ máa wọlé mo kí àwọn olórí náà ẹ kó àbọ̀ sórí ètò yìí ẹ ṣeun gan ni kábíyèsí aláìlúwà bẹ́ẹ̀ náà ni mo kí wa kábíyèsí aláìlúwà akíndàtí ló di ẹ̀sẹ̀ ti wà kálẹ̀ àti olórí wọn mo kí bàbá wa kábíyèsí aláìlúwà olókìlá ti ìjọwọ́ àti olórí wọn ikú ìkọlẹ̀ nígbà mo kí wa kábíyèsí onígbòkó ti gbogbo olùsọ̀dà mo kí bàbá ẹkú ìdòkó bàbá ẹ̀sẹ̀ ìgbẹ̀rẹ̀ ẹkú àgbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mo kí àwọn gbogbo àwọn ẹgbẹ́ kábíyèsí tí wọ́n ti wà pẹ̀lú lọ́dọ̀ tòun àwọn ẹgbẹ́ mọ́bàgbóyì ẹ̀sẹ̀ ìgbẹ̀rẹ̀ bàbá akílẹ̀ ẹkú ìdòkó ààrẹ tètè máa yí Lord continue to strengthen you ẹgbẹ́ mọ́bàgbóyì akílẹ̀ ìdòkó àwọn bàbá náà láì sí káàkiri wọn wọ̀ ní èdè àwùjalẹ̀ náà ṣe wọ́n ṣe. Àdúgbò ọmọ akábíyèsí ní gbogbo ti gbogbo olùsàlẹ̀. Àdúgbò ọmọ olùkọ́ ní ìjọba ìjọba ọmọ akábíyèsí ní gbogbo ti gbogbo olùsàlẹ̀. Akílẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo tó ní kó àti olówó. Àjọ tí wọ́n gbẹ́ta lọ nígbà wọ̀ nígbà ní ìjọba democracy in the way should be done. Let's go together and do things we want. What do they need?
Congratulations, Alaji Isiwo. Aláìlúwà. Ilé ìtura lè ṣe àwọn ọmọdé kábíyèsí báyìí ní ọmọdé kábíyèsí olórí ni ọmọ nílùú Ìṣíwò ara àwọn ọmọ tá a fọkàn tẹ̀ nílùú Ìṣíwò àwọn ọmọ tá a fọkàn nílùú Ìṣíwò àwọn alálùbáríkà ọmọ nílùú Ìṣíwò tó ti pé tọ́ba la ṣe ooo tọ́ba la ṣe ooo tọ́ba la ṣe ooo òkè yíká àwọn kábíyèsí náà kí ìwádìí ìkẹ̀lẹ́ kí ní. Kalau sudah ada itu, jiwa. Ti ìlú Ìṣíwọ̀ tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn Imam Tajudeen Daramola Moshood marhaba hala wa salam baba bismillah. Bàbá wa aláyélúwà alihaj Sikirulai Adédoyin ìdákòjẹ Ìṣíwò ẹ bá sọ pé kábíyèsí o ẹ dákọ̀ ẹ bá wí ẹ̀ka sí pé kábíyèsí o ẹ tún bá wí ẹ̀ka sí pé kábíyèsí o bàbá wa sọ yìí pé àmbẹ́lúwa fún kábíyèsí kíkú dákun kó má tètè pa kárò dákun kó má ṣe kí àdákun kó máa kó sì dákun kó máa ta ọ Síkírù láàyè. Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún wọn pé à ń gbẹ́lúwa fún kábíyèsí kíkó dákun kárò dákun kó máa ṣe kí àdákun kó máa jẹ kó sì dákun kó máa ta kábíyèsí ọdún yìí má ṣe láṣẹ mọ fún yín Ọlọ́run jẹ́ kí á jẹ ṣe púpọ̀ lókè ìtàn ọba tí yóò fi yín síbẹ̀ só ti bá yín bójútó gbogbo tó kù náà Ọlọ́run kó bá yín bójútó gbogbo ìta ń fẹ́ ní ìlú Ìṣíwọ̀ tó ti wá ń wọ̀bẹ̀ díẹ̀díẹ̀ yìí ọlọ́mọdé dókun fún wa o títí tó dá gbogbo ìtókù tí wọ́n fẹ́ ṣe fún Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ yín náà tí wọ́n wá ń ṣe fún yín pátápátá má jẹ́ kí apá òkun wa gbogbo àti wọ́n fẹ́ padà sáyé wọn Ọlọ́run jẹ́ kí wọ́n bá dùn nípa àbúrò mo fi ti yín náà kí gbogbo kábíyèsí tí wọ́n wà bí tí wọ́n bá yín wá ṣe ọdún náà má ṣe lè láṣẹ mọ́ fún wọn bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa onílé sọ̀fì léṣe máa ń jẹ̀sí léṣe dáadáa bí jẹ́ kí wọ́n bá léṣe bàbá léṣe àjùwàrà ìlú tá a rẹ̀ yẹ tá a rókò nígbà tá a fi rókò tán ẹyẹ tó fò lọ kábíyèsí o bákan náà bàbá Ṣadé rẹ̀ ra bàbá dáadáa bàbá ìbò kábíyèsí ìbò akẹ́yìn náà sà àwọn olùméyèjì ni mí ìdìlọ sí lákìlẹ̀ ìrọ̀lẹ́ kan ṣèkì wàhálà àlìyé àkọ́kọ́ gidi wọn bẹ̀rẹ̀ náà sí kúlẹ̀ èdè hùrìyàhà àwọn èdè hùrìhàmán àyàwó ń tẹ́jú fàlàhùlẹ̀ àṣìbáhùlẹ̀ òsìnà fàlà tẹ́jú àrùn bisolátìkà wàlá tó àfijì bìyà wàbtà àdúgbò náà sáré sẹ́yìnlá wàkúl alhamdulillahi alasi lamiyata isi waladan walamiyakun lahu sharikun fil mulki walamiyakun lahu waliyyu min zulli wakabiru takbira alhamdulillah alhamdulillahi rabbil alamin. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Atúndá ọpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ẹ jẹ́ kí ọ àrọ̀mà náà ṣe ká sọ pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. A sì ọ̀gá wa àgbà aláyé lọ́run ànábì wa Muhammad tó jẹ́ ká mọ̀ yìí pé eré ìtajòkó ìta ṣe kọjá níjẹta àbíjẹta káyà kọ̀ọ̀rọ̀ ìjẹ́rìn òun ló fi yé wa pé agbẹ́rẹ́ máa kírun ọdún ká sì máa pẹ̀rọ̀ fọ́lọ́ ìkẹ́ Ọlọ́run
ọ̀nà ọlọ́run kó máa bá gbogbo gbà àwọn tí wọ́n ti gbáwájú tí wọ́n ti gbéṣẹ́ ọlọ́run lọ́wọ́ kó tó dé àtàwọn tí wọ́n tún gbéṣẹ́ ọlọ́run lọ́wọ́ lẹ́yìn tiẹ̀ náà ìkẹ́ náà kó má fẹsẹ̀ fọwọ́ ẹjọ́ pẹ́ ẹ̀ wala la ilaha illa wala bismillahir rahmanir rahim ya ilahi ya ilahi wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Àṣẹ àmín. Ní báyìí kábíyèsí ẹ jẹ́ kí n máa kí gbogbo àwọn kábíyèsí ṣòfò sísan lábẹ́ ìgbàgbé kábíyèsí ọlọ́wọ́ kábíyèsí ọba kábíyèsí aláyọ̀ ayélujára ti ìlú ìlọsìn ọba owólabí olúrẹ̀mí ọba yọ̀mí kábíyèsí kọ̀kiri ọba kábíyèsí olùtòkè ìṣẹ́nu àárọ̀ ọba kábíyèsí ọ̀dùnmáyà kábíyèsí kọ̀kiri káàbọ̀ sáà nìyà ọba kábíyèsí àjàláyé ti ìlú mọ̀ ọba kábíyèsí olóṣàánú aláyọ̀ àmọ́kiri ọba kábíyèsí akọ̀dà lóòṣà ọba kábíyèsí ọba ìpínlẹ̀ káàbọ̀ bọ́ba tó ti Ìṣíwọ̀ ní kí wọ́n káàbọ̀ sí àwọn ẹ jẹ́ kí bí àsìkò yìí kí wọ́n káàbọ̀. One time Deputy Controller of Custom, now Controller of Customs, Alhaji Abdulrasheed Agbolade Adáhunṣe, mo kí wọn káàbọ̀ sí àríwá. Bákan náà ni mo kí Bọ́ba Jírò ti ìlú Ìṣíwọ̀, olóríire dáadáa mi, bàbá dáadáa tí gbogbo èèyàn kan sára sí, tí àwọn àbí lọ́jọ́ tòní. Mo kí tí Ọlọ́run Olódùmarè tó kó ìlú Ìṣíwọ̀ ní lọ́wọ́ tí wọ́n ń darí wa láti ọjọ́ ìwá tí wọ́n sì máa darí wa títí lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àdẹ́tẹ̀tẹ̀ mọ́ yìí bàbá aláyélúwà ọba ẹnjìnìà Bíkírù Láhì Adédọ̀yìn Sálísù Lámúdé tìlú Ìṣíwọ̀ ẹ jẹ́ ẹ bá ń ṣe kábíyèsí. wọ́n yẹ ṣe kábíyèsí o ẹ já ṣe kábíyèsí o wọ́n yẹ jẹ́ wọ́n máa gbọ́ lórí wọ́n ṣe kábíyèsí o kábíyèsí o kábíyèsí aláyélúwà mo kí yín àkú ọdún àsìkò yèdún lágbára Ọlọ́run àdẹ́sẹ̀lẹ̀ ìsàsìmẹ́rù wá gbẹ́sìn wátọ́ ẹgbẹ́ bọ́ọ̀mù amáyégún ti ìlú Ìṣíwọ̀ akérò ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú. ní dára wàlágara we want to go straight to the next item and that is welcome address by the chairman Ìṣíwọ̀ planning committee bàbá dáadáa bàbá olóríire ọlọ́pọ̀lọ́ pípé èèyàn ọ̀túnba Dr. Adébáyọ̀ Kazeem ọ̀túnba Òjòkòdó ti ìlú Ìṣíwọ̀ ẹ máa fún ọ ní àtẹ̀wọ́ tó rinlẹ̀ Mr. Chairman sir. Mo kí gbogbo àwọn ìyá wa tó wà ń jókòó mo kí àwọn bàbá wa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tó yẹ kí ọjọ́ ẹ̀ní kó wáyé kó dùn kó sì lárinrin a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n fi agbègbè wọn sílẹ̀ tí wọ́n wá sí Ìṣíwọ̀ lẹ́nu láti bá wa ṣe ọdún ẹ̀ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ gbogbo àwọn special guests àwọn ọ̀rẹ́ pàtàkì eminent citizens of Ìṣíwọ̀ tí wọ́n wà ń bí lónìí akínyìn pé ẹ káàbọ̀ ọba Lámúdí lórí kí n pé ẹ ṣe púpọ̀ ẹ kú dìde pé àṣẹ ìṣàmúdó.
Adẹ̀dúpẹ́ fún ọjọ́ òní ó máa dùn jù báyìí lọ ni ìṣíwọ́de àwọn máa lọ sókè ni bó dẹ̀ ṣe ń lókè ànírẹ̀ tó máa dàrú. Our next item bí mo ṣe ń kí bọ́ba gúnwà káàbọ̀ sí àárín wa lọ́jọ́ tòní àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àkọ́wọ̀rí wọn káàbọ̀ sí orí pápá ní àárín tá a ti ṣe ojúlọ́ba tìlú Ìṣíwọ̀. Ní báyìí we go straight to presentation of awards. Presentation of awards. Ṣé kọrin àbẹ́ ìkọrin? Ọyẹ jáde ọ̀gá ìfí. Ṣé kọrin la ìfí? Ilé bá mi fún ọ̀rọ̀ fún ọ̀rọ̀. Wherever you go, wherever you see, do not say yes. Ọjọ́ mélòó la yóò lọ? Àwọn àdúgbò sí ọmọ ọmọ Yorùbá. Ọ̀dà náà sẹ́rẹ̀ èrè lé èrè náà. Ọ̀dà náà 2:30 fẹ́ lò. Padà àmọ̀ náà fi léèbù. Àmọ̀ náà fi léèbù. Àṣìṣe ọ̀yọ́ kábíyèsí ọ̀yọ́ àgbọ̀dọ̀ fọ́ máa ti ta àmọ̀ náà àgbọ̀dọ̀ má ṣe tiẹ̀. Ní báyìí. Àwọn ìjọ ìjọba tó wà ní àwọn agbófinró Nigerian police and Nigerian police olórí ìlú ẹ̀yìn ọ̀dọ̀dọ̀ ìlú all protocols of life inú mi dùn lélẹ̀ fún orí kàfẹ́ fi òtítọ́ náà wípé ọdún yìí ṣe pàtàkì fún mi ìgbésí nǹkan tó hápò ní ìlú fún ọ̀sùn gbígbà àdúrà náà ìgbà àti àtijọ́ àjọbẹ̀rẹ̀ ìlú ìlú wọ́n ti lọ́rùn ìṣèṣe ìṣèṣe láàbọ̀ sí ìdìbò ìgbà tí gbogbo ẹgbẹ́ àṣẹjẹ ọba gidi ni kì í ṣe ọba tá à ń jẹ tẹ́lẹ̀tẹ́ tá a mọ̀ tó fìdí ọlọ́jà tó ti wọ́n tẹ̀wá fi gbé ẹ̀fọ́ wá ní pé ọ̀nà ọ̀tọ̀ ni ìgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tì mí lẹ́yìn nígbà tá a bẹ̀rẹ̀ ní ọ̀rùn ọ̀tẹ̀ pọ̀ ọ̀tẹ̀ ti túbọ̀ tí mo fi ṣe mẹ́dàgẹ́ fọ̀fọ̀nà lónìí mo mọ̀ mọ̀ ní kó wá ní ìfọ̀tà àjọ bẹ̀rẹ̀ gbogbo ibi tó ń lọ òun ló ń yọ ní ìgbà kan èyí tẹ́ mẹ́ra àdọ́dà ọ̀jáde àwọn ọ̀fìjà náà wà ní gbogbo ìlú parọ́mọ́ pé mo ti lọ gba onílé òyìnbó pé mo ti ra mọ́tò olóòótọ́ ni òun nìkan náà ló sòótọ́ lọ́dà ọ̀jáde tó fi kò ní bẹ́ẹ̀ o pé mo táwọn ayéta wa ṣe pé bá àwọn alájò fún bẹ́ẹ̀ wọ́n tó 15 kọ̀ǹtàn gbogbo nǹkan wọ́n kó wọn lẹ́bi ni ọpẹ́lọpẹ́ bọ́ba jírò ògbógbàgbé lẹ́gbẹ̀ẹ́ tó gbogbo títọ́ tó ní wọn táwọn wá ṣe lábòjú ìdánwò bẹ́ẹ̀ o òun fún àwọn ọkọ̀ bí ẹ̀dùn wá ṣe to so many other things wọ́n bá ṣe ní tiwọn lọ́wọ́ onímọ̀jẹ́ kì í gbọ́ ẹ̀ńtà ti ṣe aṣojú ọba pápá ààrùmọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà pé èyí ti yí padà tó eré ìjẹ́ máa ti àjẹ̀jọ́ ọdún náà yóò jẹ́ níta tó mọ fún wa. àwọn olóyè mi wà ní
màá fẹ́ kọ́ dìde kọ́ mú olóyè tuntun káṣẹ jẹ àrẹ̀mọ ọ̀dùn àti ìyá àrẹ̀mọ wọ́n mú wá fi hàn àwọn àti bẹ́ẹ̀ wá fi hàn àwọn aláṣẹ́lẹ̀ wá fi hàn ìlú pé ẹjọ́ àwọn tó jẹ́ ìwọ àríwọ̀n lóde yìí Dr. ọlọ́ọ̀jọ́ Ògúnsọ̀yà. Dr. Ògúnsọ̀yà. So ìfẹ́ ọ̀fíìsì. Ní báyìí, ẹgbẹ́ tí wọ́n bọ̀ níwájú àwọn kábíyèsí náà, àwọn kábíyèsí àdàlẹ́yìn ti ìdókò, àwọn ni wọ́n máa kọ̀ńtọ́ọ̀tì traditional and royal blessings. Wọ́n máa yọ sàdúrà fún bẹ́rẹ̀ fún àwọn ìjọba ìjọba ìwọ̀n ni fẹ́ wẹ́kọ̀ wọ́n ti àwọn ọba tó bá ní alùpàdé àpò. Mo kí gbogbo ìlú o, mo kí gbogbo ìlú o, mo kí ẹ̀yin orí adé tẹ wà ń kalẹ̀ o, kábíyèsí o, gbogbo ẹ̀yin olóyè ọrùn ẹ̀kẹ́, mo kí ẹ̀yin náà o, ẹ̀yin olóyè tuntun, dókítà wa Fúnṣọ́, mo bá yín lóyè lápè ní lórúkọ ẹ káàbọ̀ sáàárín àwọn olóyè bẹ́ẹ̀rẹ̀ mọ́mì mi ní yín o láti ilé ìlànà ṣùgbọ́n ẹ káàbọ̀ sáàárín wa lẹ́ẹ̀kan sí èyí tẹ̀gbọ́yè yìí ojú yín ó ti dojú atọ́ o ojú yín ó dojú àwọn àgbórákùn arákòrò báyìí òun ní táwọn ẹ̀ẹ́tọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ lọ́kọ láyà ifá kan ló sọ bẹ́ẹ̀ o. Ó ní abẹ́mú ṣeéṣeéṣe wà náà sọkọ ara wọn ó ti bá fún ìwòrì tí ó sọkọ ọ̀tá dalẹ̀ àsọkọ àṣàyà dalẹ̀ ní ti yín o ìpawọ́ tí wọ́n fi lé yín lọ́wọ́ kò ní jábọ́ lọ́wọ́ yín o fìlà tí wọ́n gbé lé yín lórí kò ní ṣí dànù o ẹ̀fún ò ní fún yín o èdè ò ní dì yín o lásìkò tẹ́ ẹ dára àwọn olóyè nílùú Ìṣíwọ̀ àtúmọ̀ sí dáadáa jù bẹ́ẹ̀ lọ torí yìnyín kẹ́ni lè ṣèlú amọ̀pátẹ́ tó lórí ọ̀nà yìí àdèmọ̀ ìpátẹ́ tó ṣe promise wa pé ẹ máa kó ti kábíyèsí o gbogbo ẹ̀yin aládé o àrẹ̀mọ ọba Ìṣíwọ̀ tuntun rèé o. kábíyèsí o. kábíyèsí o gbogbo ẹ̀yin aládé o bẹ́ẹ̀rẹ̀ tuntun Ìjẹ̀bú Ìṣíwọ̀ rèé o. kábíyèsí o. kábíyèsí afẹ́gbà ìyọ̀ǹda yín láti fún àwọn aráàlú yòókù kọ́ ni wọ́n o. Ọya ẹjọ́ wọn gbójú sí aráàlú. Àdókò ẹ̀yọ́ wọn gbójú àràmàṣà. Ẹni tí ò bá máa ìràmàṣà kí ni wọ́n ní kó ṣe kó fọwọ́ fọ náwó bóyá ó jó ni àbí òjò èèyàn. Àrẹ̀mọ àti bẹ́ẹ̀rẹ̀ yín tuntun rèé o. Ẹ̀yọ́ fọ́tò ẹ̀jẹ̀ ìpínlẹ̀ ayé. Ṣé o rí wọn? Àrẹ̀mọ tuntun rèé o, àrẹ̀mọ ìlú Ìṣíwọ̀. Àrẹ̀mọ ìlú Ìṣíwọ̀ rèé àti bẹ́ẹ̀rẹ̀ ìlú Ìṣíwọ̀ o. Ẹ fún alátẹ̀wọ́ tó rinlẹ̀. Àtẹ̀wọ́ tó rinlẹ̀ fún àrẹ̀mọ àti bẹ́ẹ̀rẹ̀. Ẹ ṣeun. Congratulations to you. Asalu Oṣengani, Asalu Ọbanu. Well done fún ọmọ tí wọ́n wá tẹ̀ lọ́dún àwọn aṣèjọba yìí lọ. Ẹ̀rọ bẹ́ẹ̀ gbọ́ fún ìjọ náà yìí. Adúpẹ́ lọ́wọ́ náà. Láti ìpè fún mi. Àwọn àgbàlagbà wọn ní ká ṣàdúrà fún mi. Lágbára Ọlọ́run lágbára ilé ìgbà rẹ̀ jẹ́ta rẹ̀ àti ìjọ ẹ̀gbọ́n àjẹtọ̀ ọmọdé o. Ilé ìtẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ní kábàámọ̀. Àṣẹ ẹ máa bá àṣàṣẹ ṣèléṣe ọ̀rẹ́ mi ṣe wẹ́ o. Àṣẹ lágbára Ọlọ́run lágbára ilé ìgbà rẹ̀ ní ọmọ alọ́rọ̀ jẹ́ ọba bọ̀rin ẹ̀mí kú sọ̀nà bí èké o. Ẹ bá kò ní kí ẹ̀mí jábọ́. Ẹ bá rìn lórí omi ó bẹ̀rù pé yín lọ. Iná òdìgbò yín ilẹ̀ òdìgbò yín náà láàfin Ọlọ́run àwọn àbá yín gbé
àbọ̀ ọlọ́run á máa dájú. sẹ́kítù kábíyèsí ní gbogbo ìgbà tó bá ń kú orin láti ṣíwọ̀ ìròyìn ayọ̀ ló máa jẹ́ o. àṣẹ gbogbo ìgbà tẹ́yìn náà bá ń kú orin ìṣíwọ̀ ìròyìn ayọ̀ ló máa jẹ́. àṣẹ agbára ọlọ́run àtàwọn máa padà sí ìgbé ẹ̀ẹ́dì délé lọ fún o. àṣẹ bàbá délé lọ ṣàìsàn. àṣẹ ìbúkọ̀ mọ́lé. àṣẹ ìbúkọ̀ mọ́lé. ẹ máa bá àṣà àṣẹ ọjọ́ òní àmàbá yìí kí gbogbo ìgbà tẹ́ bá ń ṣe tọ́lọ́ ọlọ́run àmàdá yìí lọ́wọ́. àṣẹ ní òdìṣẹ́ òdìṣẹ́ lọ́wọ́. àṣẹ oyè tẹ́ jẹ́ yìí. lágbára ọlọ́run àkókò tẹ́ jẹ́ yìí ẹ̀ mọ̀ sí rere ẹ̀ mọ̀ sí rere kowó ẹ̀ mọ̀ sí rere kowó ẹ̀ mọ̀ sí rere nígbà tó bá lẹ̀ ọ̀rọ̀. gbogbo ẹni tí wọ́n rẹ̀ lọ ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú ẹ̀ ti jẹ́ ní ọlá ẹ̀ ti jẹ́ níbi ẹ̀ ti jẹ́ láíláí. àwọn títí ẹ ti bàjẹ́ wọn ní ti yín bàjẹ́ wọn ní ta ọmọ yín bàjẹ́ wọn gbogbo ìgbà tó bá ń dárúkọ àwọn èèyàn ńlá àwọn ńlá àwọn èèyàn ìlú nílùú Ìṣíwọ̀ orúkọ yẹn kò lè dé láàrin wọn. àsìkò tẹ wà àárín àwọn olóyè yìí àwọn olóyè náà mọ̀ sí dáadáa. àsìkò yìí kábíyèsí lágbègbè Ìṣíwọ̀ àwọn náà mọ̀ sí dáadáa. àwọn náà ní kábàámọ̀ ìgbà tí yín bá ń da sí lábójú òní bàjẹ́ o. lábójú bá ń da sí òní bàjẹ́ o. ìlú àmà tẹ̀síwájú o. àwọn ọdún náà wọ́n wá bá nílò wọ́n sọ yín lórúkọ tuntun orúkọ obìnrin wọ́n sọ ẹ̀dá rẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ ìjọ orúkọ tuntun yẹn àjẹyìn lẹ́ máa jẹ ẹ̀ ní jẹ́ banújẹ́ o ẹ̀ ní jẹ́ sọkún o ẹ̀ ní jẹ́ kókòsó o agbára ọlọ́run àjẹyìn lẹ́ máa jẹ tẹ̀síwájú ohun rere ńláńlá a máa wọnú òbí wa bàbá tó bá ń wá ilé tí kò ní padà sẹ́yìn ẹ̀ máa bá a ṣàṣẹ aláìlúwàsà ìjà máa kó gbọ́ pátápátá káàbọ̀. kẹ̀níkẹ̀ní má sì ní lọ síbi ìjà o. ọ̀rẹ́ àbẹ̀rẹ̀ ògbó bóyá àgbà ikú ọ̀pá sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ilé ògbó àwọn táwọn jẹ̀rọ kùnrin àwọn ìgbéyà nílẹ̀ àwọn tí wọ́n jẹ̀rọ àjẹ́ wọ́n wọ́n jẹ́ àríwá gbogbo ìbútọ́bù àwọn òdì wọn jẹ́ láwọn tí wọ́n bára tàbáwá tí wọ́n I play waka ẹ̀rí ẹ̀rọ na listen to me I play traditional music I dey dance am I dey sing am wọ́n dé wọ́n yìí dájọ́ jíjọ ìrìnàjò jíjọ aláwọ̀ there is no one like mother to me no matter how I live I travel over land I travel over sea one ceremony one place in hello congratulations mo ní mọ́ wọ̀lẹ̀ wá ìwọ ọ̀gbọ́n tí mo bá gbà sọ. ọlọ́run ọba owó pé tí mi sọ òkè ó ṣe ń gbógun kò ní ràn ẹ́ bàjẹ́ ń gbógun kò ní ràn ẹ́ o ó yà lóòjò ọ̀tá rẹ̀ o ó yà lóòjò gbéwúrẹ́ wọlé rẹ̀ wò kó wúrẹ́ ńlá bàgùtà wọlé rẹ̀ òye gbà wọlé lọ pọ́lọ́lùmẹ́ wọlé rẹ̀ wà bómi ìsanra káwá ṣeré ọlọ́run lọ̀gá wa o sátẹ̀lé ọlọ́run lọ̀gá wa o ọlọ́run àbáwọn ọmọ gbábẹ́ ní nílì ìdá tó ń kọ́ wọn ní kọ́tí kó lé dáńdáńdán ọ̀pọ̀délẹ̀ ọlọ́wọ́ta. alájọ wọn sọ̀rọ̀ olóògùn ní àṣà wọ́n ti wà ní alájọ wọn sọ̀rọ̀ olóògùn ní àṣìkò sound of Isiwo. ohun tẹ fẹ́ gbọ́ ní sinmi ohun alájọ wọn sọ̀rọ̀ ẹ bá ń gbé àga tó. ẹyin gbọ́kàn búlọ́ọ̀dù píkọ̀ yìí. gbọ́ òun gbogbo èèyàn ọmọ ìlú Isiwo lọ́kùnrin àti lóbìnrin kẹ́lẹ̀ mọ̀ wípé ìlú ẹni ni ẹ̀sọ́ tí ń yẹ ni ọ̀dà ká lọ́wọ́ sí ìdàgbàsókè ìlú ẹni mọ̀nsọ́rẹ̀ o mọ̀nsọ́rọ̀. Your Royal Highnesses,
Very distinguished ladies and gentlemen, standing here is Alhaji Monson Olúbùnmi Hasan. Unfortunately, almost in the war, only black people, but I will Dr. Oguso, I will give you the background of it. Mo kí kábíyèsí, mo kí gbogbo àwọn aláìlú àtọ́ àlejòkò. Mo kí àwọn ẹgbẹ́ photographer obìnrin photo àjọyọ̀ àti gbogbo ìlú. Kí n tó tiẹ̀ ṣàlàyé, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Ìṣíwọ̀ nítorí wípé kò sí ìdílé kan tí ò ní owó nínú nǹkan tá a ṣe. Nígbà tá a máa bẹ̀rẹ̀, ó dàbí àlá lójú wa ni, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe. Àbúrò mi yìí mo rò pé ẹ̀kẹta tuntun máa rí ẹ̀yìn, bọ̀dá tí ń sọ̀rọ̀ ó ti tó ọdún 5 tá à ń sọ tàbá ṣe léyìí ní Ìṣíwọ̀, tàbá ṣe léyìí ní Ìṣíwọ̀, tàbá ṣe léyìí ní Ìṣíwọ̀. Ọlọ́run dẹ̀ ṣe abẹ̀rẹ̀ àṣe iná wọn ju bíi 10 lọ, ọ̀tọ́lọ́run ṣe tó gbé ọwọ́ wọn sókè. Èmi náà mo ń bá wọn sọ̀rọ̀, mo dẹ̀ dúró tì wọ́n, ọ̀tọ́lọ́run fún wa ṣe. Nígbà tí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ títì yìí, ó dàbí pé nǹkan tí ò lè ṣeé ṣe ni. Initially 500 million ni a fi kìíní ẹ̀ sí, ọ̀tẹ̀mí pẹ̀lú ẹ̀ à ń sọ̀rọ̀, then àwọn tó kù náà à ń meet, à ń ṣe ìpàdé lọ́sẹ̀ méjì wípé tàbá mú láti bí, tàbá mú láti bí, báwo ni a ṣe máa rí owó. Nígbà tó yá a ṣe meeting, mo sọ fún ọ pé kólúkálukú tó tiẹ̀ wá ń bì kó fi 1 million sílẹ̀. Táwa bá lè fi 1 million sílẹ̀, àwọn aráàlú gan á mọ̀ pé a serious. So wọ́n dẹ̀ gbà sí mi lẹ́nu, Ọlọ́run kúkú wa a fi 1 million sílẹ̀. A bẹ̀rẹ̀ sí ẹnjìníà wa, wọ́n measure, wọ́n sọ bá ṣe lè ṣe, bó ṣe lè ṣe é ṣe, but owó tá a dá kò dàbí pé ó lè tó. Ṣùgbọ́n a sọ pé tá a bá bẹ̀rẹ̀, tìlú náà bá rí torí nǹkan tá a bẹ̀rẹ̀, à á ké pe àwọn aráàlú máa dá sí. Mo dẹ̀ dúpẹ́ gan-an torí pé bá a ṣe ń pè wọ́n, ọ̀pọ̀lọpọ̀ dá wa lóhùn. Ẹlòmíì máa pè kò mọ̀ mí, ẹlòmíì ò gbọ́ orúkọ mi rí, but aṣá ń bára wa sọ̀rọ̀, Ọlọ́run lè gbà. So gbà tá a bẹ̀rẹ̀ ṣá, a lè dá ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Bọ́lájí Síàkà torí ó ṣe bẹbẹ nínú ọ̀nà ìlú Ìṣíwọ̀ yìí. Òun ló gbé machine fún wa, òun ló gbé roller fún wa. So gbà tí àwọn èèyàn tó wá rí machine lọ́nà, ẹni tí ó dẹ̀ tún tó rí pé torí grader, torí ọ̀nà tí wọ́n ń grade tó ń ṣe gbogbo ẹ̀, wọ́n ní àwọn ará bí wọ́n serious. Bí ṣe máa dúpẹ́ lọ́wọ́ Mọ̀ọ́sọ̀, máa tó dúpẹ́ lọ́wọ́ Ànábẹ̀
nítorí pé ó dúró òun gangan ló jáde sọ́nà lójoojúmọ́ nínú oòrùn tó ń ṣe ọ̀nà yẹn bó ṣe ń ra bitumen ló ń ṣe. Ó dúró mo tiẹ̀ wo pé ọkùnrin tó wà lóòrùn lójoojúmọ́ yìí Ọlọ́run ó dúró gan ni ó lè tún dúpẹ́ lọ gbogbo àwọn tó dáwó àbúrò mi yìí náà apolongo ọ̀fíìsì torí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló ń wá sí Ìṣíwọ̀. ẹ fún wọn látẹ̀wọ́ tó rẹlẹ̀ ẹ fún wọn látẹ̀wọ́. ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló ń wá sí Ìṣíwọ̀ tó dẹ̀ ń bá wa gbé sórí íńtánẹ́ẹ̀tì Ìṣíwọ̀ rẹ o ẹ wo ọ̀nà bí tá a ṣe dé o ẹ bá wa fowó sí. ẹ bá wa ṣe eléyìí o kó tó lè fi ilé ẹ̀ sílẹ̀ every week iṣẹ́ náà ló ṣe ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ Ìṣíwọ̀ àsán ẹ̀ á gbé ẹ̀ kò ní ṣe tì so gbogbo àwọn tí ó wá dúró tì wá particularly nínú kọ́mítì yẹn Bọ́lájí Asálú Àṣekún àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fowó sí i torí àwọn diaspora a kàn lè bẹ̀rẹ̀ ní kò kìí ṣe tí apá wá ká but Ọlọ́run bá wa ṣe èyí tá a ṣe yìí phase 1 ni o iṣẹ́ ọtí ìtàn o tẹ́yìn náà bá rí ẹni pé iṣẹ́ yìí pọ̀ lágbára Ọlọ́run à ń gbàdúrà wípé ìjọba bá wa dá sí nítorí pé ní May or April a gbọ́ pé gómìnà bọ̀ ní Spain so èmi àti kábíyèsí alọ́pàdé ẹ̀ ń dẹ̀ Ọlọ́run dẹ̀ fún wa ṣe àríbá sọ̀rọ̀ a ti ṣe gbogbo fídíò mo ṣe fídíò mo ya fọ́tò pé tí ẹ̀ wo ibi tá a bá ṣe ìdè torí látijọ́ tèmi ti wà ní Ìṣíwọ̀ bíi 30-40 years ago èmi ò rọ ọ̀nà dáadáa rí Ọlọ́run dẹ̀ ṣe ó farabalẹ̀ ó gbọ́ àti ẹ̀wà pẹ̀lú ẹ̀ dáadáa ó fún alátẹ̀ńṣọ̀n mo kówèrè lọ́wọ́ mo dẹ̀ sọ fún pé mo ti kọ lẹ́tà sí ẹlẹ́ẹ̀mejì o àwọn gómìnà tó ti mo dẹ̀ mú kọ́pì dání pé mo ti kọ 20 letters sí àwọn gómìnà tó yẹ pé mo bá wọ́n mi mo lọ sí Abẹ́òkúta ní ẹ̀ ṣe kankan ó dẹ̀ sọ pé tó bá ti ṣe àwọn yìí lágbára Ọlọ́run wà á fi ṣe priority. Ọlọ́run kó bá wa gbà. Bọ̀tẹ̀ àwa dúró bẹ́ẹ̀ náà iṣẹ́ ọ̀nà yẹn ó yìí ń lọ tó ẹ jọ mo bẹ̀ yín nígbà tá a bá tún máa bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kó rẹ̀ wá ìlú kan náà ta nílé a lè jẹ́ orúkọ ọmọ ìlú kùmí. ìlú ẹni lè sọ fún ìyẹn ni. torí mi máa ń sọ kíní kan mo nígbà tí wà ní Lagos State ẹ wá ní ẹ ò lè di kíní kan mi nítorí ẹ sọ pé ọmọ Èkó ni Ìṣíwọ̀ yìí náà ni nígbà lọ́ndẹ̀ gbé mi dé ibi tó fẹ́ gbé mi dé and there is no regret because iṣẹ́ ọwọ́ mi dà so a lè torí pé àwa láti ìlú kékeré ká máa sọ pé ọmọ Ìjẹ̀bú Òde ni wá ọmọ ẹni wá ọmọ ọ̀gbẹ̀dẹ̀ kan ni wá so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run but mọ̀ sọ iṣẹ́ ló ṣe o bí ṣe sọ fún ẹ ìyá àgbẹ̀bọ̀ ṣá ìlú Ọlọ́run á dẹ̀ gbé. Àmín. Kábíyèsí, Alhaji Honorable Sọ Olúmọ̀mí Hassan was born 60 years ago to the family of late Chief Sumaru Ifesu Hassan. Okay, that is against us. Kábíyèsí. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ ẹ̀yẹ́gbẹ́ bọ́ba bíi sẹ́kẹ̀ndà
ọ̀pọ̀lọpọ̀ èkó òdòdó mọ́tò rẹ̀ yóò lọ sí táyà yóò lọ sí kílókọ̀ àṣọ́là ẹ mọ̀ pé ó ti bẹ́tà sí àgbà rẹ̀ máa gbà fún mi pé àwọn ọmọ tó dùdù mọ́ tó dùdù tó wà ní ìṣúwọ̀ ọlọ́run fún ọ lẹ́ẹ̀ ní ìfẹ́ ìlú àwùjá lẹ́ sọ fún níjẹ ọ̀gbìn jọ̀dá lọ́dẹ̀ tá lọ sí kékeré ó ń sọ fún wa pé ìṣíwọ̀ olówó wọn wà wọ́n dẹ̀ gbajúmọ̀ adé ìfẹ́ àbóòtú ń bẹ̀ ó wà bẹ́ẹ̀ ó lọ jẹ́ asumọ̀nà ọkọ béèrè ṣe dọ̀bálẹ̀ ọ̀rẹ́ ọgbà bó ti wà wọ́n ìṣúwọ̀ kẹ̀ ọmọ olórí àwọn gbà bẹ́ẹ̀ lẹ́yìn ìṣúwọ̀ lẹ́yìn ìjẹ̀bóde ìṣúwọ̀ ó kọ̀ lẹ́yìn tó fi sọ́wọ́ àwọn bàbá ló sọ bẹ́ẹ̀ o àbí àjọ máa gbà fún bí àwọn ọmọ yìí kúkú má pa wọn àṣẹ bàbá àṣẹ ìlú ìṣúwọ̀ kó má ga sí àṣẹ o ilé ti kúnlẹ̀ náà so ìbásọ̀dọ̀ bẹ́ẹ̀ tàbí ẹ̀fẹ́sì ìjọba lọ́jà lórí ẹ̀ ni mo ṣe lọ sí ọ̀dọ̀ Spain ilé ìgbọ̀n tó morí gọ́ọ̀nà kò sí protocol ó dẹ̀ dáa lóògùn àlọ́ ti ṣe lójú wọn ti gbé wọlé so à ń gbàdúrà náà pé ìyókù wa bá ṣe èyí ta sọ lẹ́ẹ̀kan àbálù odidi skul 23 million ló ná fún àbálù skul olówó àmìlà wọ́n ti fẹ́ wà tó gbé ìtàn bẹ́ẹ̀ gbé skul fún skul yẹn so àbúrò fún wọn wà ìkọ̀kọ̀ náà ló wá ní láti wà. congratulations to you. ìyá kan ìyá tó bí àwọn bàbá tó bí àwọn ló bí ìyá àti àwa náà. kábíyèsí. so ọ̀dẹ̀ ṣe lé of this award is ongoing by His Royal Highness the Labodi of Isiwo kábíyèsí ọba akẹ́kọ̀ọ́ láyé ní on behalf of the ìsìn. Isiwo community a distinguished award is being presented to Alhaji Monsur Olubumi Afan, former president of Ijebu Isiwo Development Incorporated and coordinator of Ijebu Isiwo in diaspora for this school. And this flag is being given to you at Ojude 2003. And this flag is being awarded the 31st day of June 2003 by the service. Congratulations. Àtẹ́wọ́ tó rinlẹ̀ àtẹ́wọ́ tó rinlẹ̀. Àbẹ̀rẹ̀ tí ó gbẹ̀gbẹ̀ Congratulations. Àtẹ́wọ́ tó rinlẹ̀. Àlọ́bẹ̀. Asalu join your representation. Ijebu bí Salawa Asalu enjoy this presentation. Àwọn méjèèjì Ẹ̀jẹ̀ wọ́n jó ẹ̀wọ̀n. wọ́n ti gba àwọn. Congratulations to Alhaji Monsur Olubumi Afan, one of the very distinguished sons of Isiwo for his contribution to the development of Isiwo, most especially Ijebu Expressway Epe to Isiwo here. He has contributed immensely well, and that is why we are celebrating him today. He's been honored by the Kabiyesi, the Lamodi of Isiwo, and all distinguished sons and daughters of Isiwo for his contribution towards the development and progress of this time. Alhaji Monsur Olubumi Afan, congratulations to you. We want to pray that the Lord Almighty God that has been there will continue to be there with you and for you. Wanafannahu makana haliya. Amen. Jazakumullahu khaira. Ẹ bá ń pàtẹ́wọ́ tó rinlẹ̀ fún ọmọ yìí, ọmọ dáadáa ni, bàbá dáadáa ni. Adúgbò. Number 2 mọ́sá. Ọ̀ya ẹ jẹ́ kí the next person, and that is Alhaji Chief Lateef Kehinde Yusuf. Isiwo Club, Alhaji Chief Kehinde Lateef Yusuf, a distinguished award to a distinguished personality. We thank Almighty Allah for this grace. Bọ́lájí Fiaka, are you here? Àrẹ̀mọ Isiwo ó sọ lẹ́ẹ̀kan wípé. Ẹ sà. Ẹ sà.
wọ́n sọ lẹ́ẹ̀kan yìí pé àwọn tó dá owó ẹ̀ bóyá wọ́n lọ bí 150 something million or 100 million. The highest donor ṣé ń gbọ́ sí the highest donor on that road is ọmọọba Bọ́lájí Saka ní ìbẹ̀wájú kábíyèsí báyìí àtẹ́wọ́ tó rinlẹ̀ is the highest donor. Apart from that for almost 2 or 3 months roller grader àti disu roller grader àti disu ti ń lò. So on behalf of Isiwo à ń dúpẹ́ lọ́wọ́ ẹ bí o ṣe gan ni so ọwọ́ ò ní kú ẹ. àmín. Iwájú rẹ̀ máa lórí lé sí. àmín bàbá. ẹ má tọ́ pé àwọn kan ń pè wọ́n ti pé pé ẹ̀yẹ ọba ẹ má dá olówó wọ́n jẹ́ kó ṣe o. ìbí nǹkan tẹ̀ ṣe. bábú ẹ kò lè dùn ẹ́. ìpà tí wọ́n ń pọ̀ ṣe lásán. Èbúté ń wú ẹ̀ kí wọ́n wú. Congratulations to Omoba Bolaji Isiaka. Bolaji Isiaka. A very distinguished son of Isiwo. Ọmọ ìlú Isiwo mi Bolaji. Congratulations. Àpàdà sí burúkú nìkan. Àwọn ata ń jáde amọ̀yì ẹ̀. Ṣẹ́yìn tí mo fẹ́ ṣe yìí, àwọn ẹgbẹ́ bọ́bá wí ìwò kan lọ́wọ́ ẹ̀. Ìgbà tí mo pé 70. Wọ́n gbé kíní wa bá mi tàbí wa gbé mo gbé 70 ẹgbẹ́ mo bá gbé òun náà láti wá àkọ́bí tí mo jẹ́ bá gbé wá náà wá bẹ̀ ara àǹfààní lọ́wọ́ rẹ̀ so àbúrò mi yìí ẹ máa bá mi ṣàdúrà fún tóun náà ti lọ jẹ ẹgbẹ́ ìlú kọ̀tùtù ìjọba aláṣẹ ọwọ́ mẹ́kù ọwọ́ ẹ̀ máa kọ̀lẹ̀ lápò tó ń ṣe ẹ̀gbẹ́ 50 so on behalf of Isiwo come to gbogbo tó ń ṣe yẹn. And that you recognize and that's why we are giving you Isiwo community that is celebrate our distinguished and eminent son Omoba Bolaji Isiaka, Chairman and Managing Director of Public Resources Nigeria Limited, and this is actually on your 50th birthday celebration. On 22nd May 2003. Ìlú ló wọ́n mi ń ṣe ọba international situation mo ṣe o. I'm just to say on behalf of the Ijebu Isiwo ẹ bá mi fún. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. We wish you many happy returns of the day, long life and prosperity. Hip hip hip! Hooray! Hip hip hip! Hip hip hip! Hooray! Congratulations to Bolaji Isiaka on your 50th birthday on this recognition from the palace. The next person is Kabezi. A tree does not make a forest. Alhaji Chief Latif. The last but not the least is Isiwo Club. Isiwo Club and one of the founders of foundation member of Isiwo Club. But it's the most improved club now in Isiwo. Wọ́n ní educational trust gbogbo ìgbẹ́lọ́tì bá lọ innovate wọ́n ti gbogbo ẹ̀. So in this whole project as well, gbogbo àwọn ẹgbẹ́ ìṣe ẹgbẹ́ kan tó pé 500 million ní wọn 500,000. But Isiwo Club apart from all other things ti ṣe ní ìlú àṣàrùbí school ni o ṣe báàkì ni o láti ẹ̀sán fún ọlẹ́ ẹ̀dínkẹ́ tó ń sanwó nákò kọ̀ọ̀kan 2 million àwọn ẹgbẹ́ ẹgbẹ́ sílẹ̀ tó títí yìí náà. So on behalf of Isiwo community we want to appreciate. Ẹ pàtẹ́wọ́ fún Isiwo Club. Ẹ pàtẹ́wọ́ fún Isiwo Club. So Isiwo community is giving you the civil service award as the chairman of the Isiwo Club. We have got a lot of awards before, but this one especially for the recent job we've done, and we are giving you big now
Yusuf, the Papa go out for sure. A distinguished award. Gbogbo àwọn ẹgbẹ́ yòókù kan. Ìwọ náà ló lọ sọ ọgbà ń bẹ̀yẹ̀ fún wọn. Ìlẹ̀ yìí ṣá bàbá mi náà wà kọ́mà. 500 àlọ́jì ìgbà fún sí. Orí tọ́sí 500 àlọ́jì ìgbà fún sí. Ilé ìtura ẹgbẹ́ ló kọ̀ lọ́wọ́ lè. On behalf of Isiwo community. Ẹ má bọ̀ ẹ ti dáná wa. Mi ti gbàgbé. Ẹ ní gbàgbé. Aláìlúwa sà. Asu. Ẹ̀rí wa ń bí o. So we thank you for what you have done and mo lè gbé àwọn ẹgbẹ́ tó wà ní Isiwo club lọ mo ti di lẹ́gbẹ́ nǹkan tó ń wọlé ní Isiwo club ti di ìlú rẹ̀ ẹ bá ṣe nǹkan mílíọ̀nù ẹ fẹ́ ṣe ọdún pàpà ó lọ sí 2 million ẹ fẹ́ ṣe and the highest donor in the that country because òde Isiwo làwọn ẹ ti ṣe ní Isiwo club so bàbá àti ìlú dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àṣàlù ọlọ́run gbẹ wa ní mílíọ̀nù pé wọ́n náà mọ̀ bí Isiwo ní tiẹ̀ tí mo gbọ́ tó sọ pé káàdì ẹ̀dùn bẹ́ńkì wa wọ́n Isiwo lẹ̀ àgbẹ̀ Isiwo gbogbo ẹ̀mọ́ ìjọ lọ́dọ̀ máa bì. Àṣẹ ìjọ rẹ̀ ẹ ṣàmì ẹ bá mi fún bọ́ba gúà rẹ̀ kí mo sọ ẹ bá mi fún bọ́ba gúà ọlọ́run àtẹ̀sí wọ́n tẹ́ máa ṣe kò ní wọ́nyí. àdéhùn àrẹ léwu. Mo lè dúpẹ́ ọ̀gá ìlú rẹ̀ táwọn ayé wà pàṣẹ. Mo máa gbé dúpẹ́ Badi Secretary as 26 on the June and 88 in this planning. Ẹni náà máa dàgbà, ẹ máa darúgbó. Àṣẹ ìgbà rẹ̀ máa gbà. Àwọn èèyàn ní kọ́ńtà ní Isiwo. Àwọn èèyàn mo ìfẹ́ dé láti kọ́ńtà máa. Inshallah, we do that tonight. Inshallah, we do that tonight. Ó wà lọ́wọ́ yìí o. Ó wà lọ́wọ́ bàbá. Every night, every 100, inshallah, we do that tonight. Ẹyin yàtọ̀ lórí. Ẹjọ́ ló wáyé pẹ́pẹ́pẹ́pẹ́. Tó lórí ọ̀tọ̀. Congratulations to Isiwo Club for this distinguished service award. We congratulate Isiwo Club for this distinguished service award for wonderful things we have been doing. We have been part of this community. We are known as #1 and premier club of Isiwo. Here we are 46 years old and we are still counting. Alhamdulillah. Our royal mother, she's celebrating with us. We celebrate with her. Our royal mother. Ọ̀ya àdúgbò ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀fọ́ ẹ̀lọ́yà fún ìwájú náà. Mi lọ síbi ìjà jẹ́ńtúlẹ́dì ní bèbí kì í ṣe fáìtà o ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. Ìlú Àbẹ̀ní, ìyá àdínì of Ijebu water side. Àdís 2023 Ojude ọba, ilé òrìṣà àṣùbọ̀ fún ẹ o. Àmín. Àtúmọ̀ ayé bá àṣẹ. Ìyàwó tó ṣe é lọ́gọ̀ yẹ. Ọ̀dà sábò sọ pé òkè ojú máa wá lè ìfẹ́ tó máa tó kú lọ́wọ́. Ọ̀yọ́ bá ní ìwà fi tó bá fi gbégbé aláwùjọ ìgbà náà ní ìdí gbọ́ngàn lọ́wọ́ ẹ̀. Òṣùpá ẹ̀ kò ní wọ̀. Wọ́n ti fẹ́ tọ́ ikú àdùnnú máa kọ́ ní ìgbà àdùnnú máa gbé kẹ̀kẹ́ àdùnnú bẹ́ẹ̀ ní ìbámu abẹ́ nígbà gbégbé títí lọ́rẹ́ kù tó adúpẹ́ lọ́wọ́ adẹ̀mọ́ ẹ̀kọ́ tó ń ṣe a máa sọ síta ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀ẹ́dẹ́ owó kan ayé pẹ́ àṣẹ ọ̀gbẹ́ àbọ̀ Isiwo and presenting this work to you. Okay, sir. Yes, sir. Congratulations.
Let's have you DJ. Kẹ́nikẹ́ni má sì mi lọ síbi ìjà. Ọ̀yá fún mi báyìí. Ọ̀yá fún wa DJ. Ó ti dáyà Ìsíwò. Ó ti dáyà Ìsíwò. Ètò àgbà. Gbàgbàgbà ló gbẹ̀yìn náà lè lọ àgbà ìmọ̀. Ọdún mi kò méjì tó pé ẹni tẹ̀lé ní òní ìtẹ̀lé. Àṣẹ bàbá, àṣẹ bàbá, iṣẹ́ olúwa, ọlọ́run ògùn ìgbìyànjú. Kankan tó tó fún wa láti àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó ti ìlú kọ̀ọ̀kan àwọn ni wọ́n mọ̀ wá kí kábíyèsí lójú àwọn àgbààgbà ìlú ẹgbẹ́ ìwọ́ àgbo ìmọ̀ kí bàbá àti gbogbo ẹ̀ bàbá wa ẹrù wá gbẹ́sìn wá tọ́.
bí ìlú fọ́ àṣẹ o ẹ̀wọ́n ìlú wọn àṣẹ tí ọkọ̀ ọmọ bàtà ẹ̀ láì pẹ́pẹ́ lọ nípa kábíyèsí bàtà pẹ́ mi lọ àṣẹ o àmì lóye o wọ́n ní wọ́n kú Oyè ṣe kábíyèsí o, oyè ṣe lẹ́ẹ̀kan sí, ojú wọn máa gbọ́dọ̀ yọ̀, ọwọ́ kí kábíyèsí o, ọwọ́ kí ọ, kábíyèsí o, ọwọ́ kí ọ, kábíyèsí o, ọwọ́ kí ọ. Yèyé o, yèyé lúwa o, yèyé lúwa o. Àdúgbò lọ́dọ̀ lọ. Aláìlúwa. Àdúgbò lọ́dọ̀ lọ. Àwọn táwa kí i lọ́dún yìí. Ó bá di ọdún tó ń bọ̀. Àtúpọ̀ tó báyìí wọ̀n bẹ́ẹ̀ ṣe ń darí wa bẹ́ẹ̀ ń kó wa jẹ bẹ́ẹ̀ ń tọ́ wa sọ́nà. Ọlọ́run wa jẹ́ ká máa rí yín bá. Àṣẹ ìrànwọ́ rẹ̀ wọ́n ti ń pè lórí ìkórè. Ara máa le. Àṣẹ dúkìá máa pọ̀ sí. Irúkẹ rẹ̀ á máa pọ̀ sí. Àwa ọmọ tẹ kó dání náà a ní jáàmù o. Máa ṣe wá kí lọ́dún yìí. Lábá padà lọlé ní rásídẹ̀ntì. Gbogbo àwa táwa kí kábíyèsí lẹ́nu. Máa ṣe ń lọ àpẹẹrẹ tó da lọ́wọ́ wa rí o. Làwọn máa sọ pé ìṣíwọ̀n ta wá lọ́dún yìí kọ́ àdúpẹ́ o, a rí ohun mèremère tó da. Kábíyèsí ẹ pẹ́ fún wa, ẹ pẹ́ fún wa o, ẹ pẹ́ fún wa o. Ìlú ò ní dàrú o. Gbogbo àwa ọmọ ta ti ń dìde díẹ̀ yìí náà. Ọwọ́ àwọn máa túbọ̀ pọ̀ tó báyìí lọ sí. Ẹ ṣeun o. Tó ṣe kábíyèsí o. Ẹni kò tó ọba fún wa jí o fàáfà ọ̀rọ̀ rẹ̀ bóyá ìdílé alábẹ̀rẹ̀ ṣíjó wà bẹ́ẹ̀. Dídò.
tó tó darapọ̀ lọ́jọ́ tí a mọ̀ ní sọ́wọ́ club bọ́ọ̀mù wà níwájú kábíyèsí aláyélúwà lámúnitì olùsúwọ̀ àti gbogbo àwọn orí adé ọ̀rùn lẹ́kẹ̀ èyí kábíyèsí wa ẹ̀kọ́ tó tó ti ló agbára lọ́wọ́ olóògbé lẹ́kẹ̀ àbẹ́tẹ̀tẹ̀ máa ní kábọ̀ bàkúrọ̀ káwé ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ọlọ́gbìn ìgbà àwọn ọmọ àwọn ọmọ adé yẹn láti lọ́wọ́ àdúgbò akọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́ láti àṣẹ lẹ́nu ẹ̀kọ́ mi sáfù ní ìṣó olùkọ́ ilẹ̀ ẹ̀kọ́ ọjọ́ bí òun àyíṣà lọ́wọ́ ìwọ ọdún ọdún àdúgbò ọdún àdáhùn ìdílé dàbí ẹgbẹ́ ìṣúwọ́pọ̀ pẹ̀lú wà nílùú wọ́n ti rí i pé èmi jẹ́ ọ̀kan pàtàkì ní ìlú ìṣúwọ́pọ̀ ìgbà tá àwọn ọmọ ẹgbẹ́ ìṣúwọ́pọ̀ kò sí mọ́ gbogbo ẹni lẹ́yìn mo fẹ́ ibi mélòó kan oníyàwó fi àjọ ìdílé lọ ìṣúwọ́pọ̀ náà sì mẹ́mbà tó wà bẹ́ẹ̀ 65 lọ so ẹ̀jẹ̀ ń ṣe yẹn gbogbo lọ́dọọdún yíṣà ẹ̀jẹ̀ máa bá mi ṣe ẹ̀jẹ̀ máa gbó lẹ̀ christian association alábẹ̀ ẹ̀jẹ̀ máa ṣe ẹ̀jẹ̀ náà lè máa ṣe báyìí pé ẹtún tẹ̀lé lọ sí lọ́dọ̀ lọ sí jẹ́ báàgì ẹtún tó dìbò ibi tẹ àkútà àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ ní kọlẹ̀ lápò ìṣẹ̀ àwọn ilé tó ní ogun àwọn tó ní ọ̀dùn wà ẹ máa ń ṣe ara nílé òwe kìí ṣe olùkó wà á lè lọ ọ́fíìsì olóògbé á lè máa fi gbà yín ìgbà akíndọ́bì ọdún bọ̀ ìjọba máa fi gbà yín ọ̀ṣẹ́ o ẹ̀fọ́ ọjọ́ bí ìgbà tí sàkóso ọ̀rẹ́ christmas ní ètí ìtì lọ rí ilé yóò kẹta fẹ́ẹ̀kì pẹ̀lú olú. ó yẹ ṣe kábíyèsí o ẹ ṣe kábíyèsí o ẹ ṣe kábíyèsí lónìí. Thank you, DJ. Ẹ jẹ́ kí ààrẹ wọn mọ̀ fún ààrẹ wọ́n ní kí ààrẹ family kọ́ mọ̀ fún báyìí wọ́n ní kí ààrẹ kọ́ mọ̀ bọ̀ ààrẹ ẹ má bínú asálù ẹ má bínú ẹ dákun wọ́n ní kí ààrẹ máa bọ̀ báyìí. ẹ jẹ́ kí ààrẹ kọ́ máa bọ̀ báyìí ẹ kú lójú ọ̀nà fún ààrẹ tí ààrẹ ò tí ì rẹ́dì. Ìṣòro olówó àgbà o, òṣìṣẹ́ ọ̀gá àgbà àṣẹ. Ó ti ga ọ̀dọ́ àwọn China, àwọn Chinese, lọ́sùpà àṣẹ. Àwọn àbá àwọn olùkọ́ kò ní wọ̀ àṣẹ. Kò ní wọ̀ tàbí bá àṣẹ. Adájọ́ ọlọ́dọ̀ mi àṣẹ. Olùkọ́ ọlọ́dún mi kò ní wọ̀ àṣẹ.
ẹ jẹ́ káàrẹ́ kọjá ẹ kúrò ń bẹ̀ àìrọ́jọ́ mọ́sán lókun ẹ kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí àrẹ́ máa bọ̀ ẹ jọ̀ọ́ láyọ̀. Ọya ààrẹ kí bàbá ṣàdúrà fún kábíyèsí. Oya gbé lọ fún ọlọ́dẹ. Oya. Tàbí tàbí wọ́n ló fẹ́ ṣàdúrà. Adúpẹ́ fún Ọlọ́run. Ẹjọ́ láti ṣe àdókò tí ọba ní ẹ̀jú ọ̀dọ́. Adájọ́ ọjọ́ pé ẹ̀já pọ̀ tí wọ́n sọ ọjọ́ èyí la ṣe ń ṣe nìyẹn lọ́dọọdún. ẹ máa ṣàṣẹ Èyí tá a ṣe fún lámọ̀ ọjọ́ ìdè ẹni sùnwó èdè àgbọ̀ wọ́n sùn lọ́wọ́. ọdún la máa ṣe ilé ayọ̀ ilé ìdùnnú ló máa bá lù yìí aburú ṣẹlẹ̀ kò ní tọ́ sí lámòdì gbogbo ọmọ lámòdì ẹgbẹ́ náírà nìyẹn gbogbo ọmọ òṣìwọ̀ aburú kò ní tọ́ sí wa àṣẹ ìṣàlá àwọn akáṣọdún yìí làmáṣọdún mi gbogbo ilé òkèèrè àwọn tó lọ sínú òyìnbó tó ń lọ wọ́n máa lọ láyọ̀ wọ́n máa bọ̀ láyọ̀ aburú kéré kò ní tọ́ sí Thank you.
Iwájú kọ́kì tó yára sẹ́nu wà. Ìkànnì àwọ̀ ó dá ìdíwọ̀ jàre. Àdúgbò lọ́dọ̀ ọlọ́run olódùmarè. Kábíyèsí. Ògúnbọ̀ àlejò. Ògúnbọ̀ àlejò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kábíyèsí dọ̀bálẹ̀. Ọ̀yá ṣàdúrà fún kábíyèsí ọ̀sán ìwà. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí aláyélúwà. Àsìkò yìí ti ń tù wá lára tó bá tù wá lára bàbá rẹ̀ o. Eku ti ń ké bí eku, eku á tún máa ké bí eku síwájú sí o. Ẹyẹ ti ń ké bí ẹyẹ, ẹyẹ á tún máa ké bí ẹyẹ síwájú sí o. Ọmọ èèyàn ń fọhùn bí ọmọ èèyàn, àwọn ọmọ èèyàn á tún máa fọhùn bí ọmọ èèyàn. Wọ́n ní atẹ́nilára àwọn àtọ́jú omi ni wọ́n pe owó wà. Atẹ́nilára àwọn àtọ́jú omi ni wọ́n pe aya wà. Atẹ́nilára àwọn àtọ̀ ojú omi ni wọ́n pe ọmọ wà. Orí wa àpérè ní ẹ̀ṣíwọ̀ yìí. Àyà wa àtètè kúlẹ̀ fóbi kan. Elédùmarè kò ní jẹ́ kí atẹ́nilára kó tẹ́ wa o. Kábíyèsí ọjọ́ ń dàgbà ọjọ́ ń dàgbà. Àwọn fẹ́ rí bàbá pẹ́. Bàbá náà rí wa pẹ́. Wọ́n ní kójòtò ìṣẹ̀lẹ̀ ara kì í nù. Kábíyèsí aláyélúwà. Òjòjò oníṣẹ́ ní yí o, ara ò ní mù. Òjòjò oníṣẹ́ ní yí o, ara kì í mù. Ara yín ò ní mù. Kábíyèsí arílọ́dún, arílẹ̀ mi, atúrílẹ̀ mi, atúrílẹ̀ mi, láṣẹ ìgbìmọ̀ àṣẹ ìgbìmọ̀. Ọba kí ọ, ẹ bá ṣàṣẹ ọyẹ ṣe kábíyèsí o. Àtàlẹ̀ ọ̀gá oúnjẹ, àtàlẹ̀ ọ̀gá oúnjẹ, wàá pẹ́, wàá bá ti gbé, wàá lọ gbé gbà. Ọba ìgbé òtúgbẹ́rì, ọba ọ̀lẹ̀ òtúgbẹ́rì, wàá máa lọ rí, wàá máa bọ̀ rí. Ẹyẹ ìgbé tí òkúkú sọ̀dù wà yóò máa kájà kó, yóò máa kájà kó. Ìyàwó ẹ̀ máa wọ̀ lọ́sẹ̀ lọ́gbọ̀n. Bẹ́ẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ dúdú rẹ̀. Báwo ni a lè ṣe lè kò bá ṣe ìdílé bàbá yìí ó máa lọ sọ̀rọ̀ ayájẹ́ tó kù ayájẹ́ tó dá o nígbàdá ayájẹ́ tó dá o nínú ẹ̀ ẹ̀ máa ṣe kú ẹ̀ máa ṣe kú ó sì dájú ó sì kẹ́ẹ̀sì wọ̀ orí rẹ̀ bá bá ṣe sọ ọba ọ̀run lóṣù àti ẹ̀dùn kàmá ṣe kábíyèsí ọba kábíyèsí ọba náà ọba tó ń kọ́ bá jẹ kábíyèsí agbọ́tì ẹ̀ ọdún bá dé ìgbọ́wọ́ ìlú tọ̀rọ̀ àti ọdún bá dé ìdájọ́ máa ti fún aṣọ́dúnmọ́dé aṣọ́dúnmọ́dé ẹ̀jẹ̀ sọ́dún rẹ̀ máa bá ẹ̀jẹ̀ rẹ̀ máa bá ẹ̀jẹ̀ àlàáfíà ẹ̀jẹ̀ mọ́tò mọ́ odò ìjàmbá ìmọ̀ àjẹsẹ̀ fún aṣọ ọ̀bọ̀ wọ́n tẹ̀ máa wẹ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ tẹ̀ fún ìlú kábíyèsí o ìjọba ìjọba ẹ̀jẹ̀ ẹ̀ka yìí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bàbá lókè tí kú dàrẹ́ kù àgbàyẹ ń dè lọ́ọ́ àti ọmọ ìtumọ̀ ó sọ lóko pé ìtumọ̀ máa gbà fẹ́ lẹ́yìn ìjẹ̀bú òye tí wọ́n kọ̀ wà náà ó dẹ̀ sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀nà ìṣúwọ̀ Ògún ni Ògún náà aṣọ àwọn àtijọ́ àti ẹgbẹ́ ọba gbogbo náà kàbí ìwà ìtò àṣẹ bàbá akẹ́kẹ̀ẹ́ ìfẹ́sọ̀kẹ̀ gbogbo ìdí àwọn ọ̀dà 25 years for one year. ọ̀hún kábíyèsí. Kìkì tí ìfẹ́ rẹ̀ tó máa ń gbọ́ pọ̀jù gbogbo. àṣẹ o. ẹgbẹ́ ìgbà àṣùwájú àṣẹ bàbá ẹ bá ṣe kábíyèsí o. ẹ ṣe kábíyèsí kó rẹ̀ yẹn. bóyá ẹ mú ọdún kábíyèsí bẹ́ẹ̀ owó ọdún kábíyèsí máa gbà owó ọdún kábíyèsí àti olórí. bẹ́ẹ̀ bá ṣe lórí ìfọwọ́sí.
kábíyèsí wọ́n máa gbọ́ lọ́yọ̀ọ́ ọyẹ mú o tó bá a lọ lẹ́yìn aṣọ fún yín. Iwájú family rèé o ọyẹ kí kábíyèsí ọba ń kí yín o alájà jàmá alájà bàbá alájà jàmá alájà. Bọ́lá ní ìwà ọmọ ẹgbẹ́ kọ́ba ní láti bẹ̀ pé wọ́n ti kábíyèsí wọn ní láti ìlú ẹ̀pẹ́. Ọba kí o. Ọmọdé sọ ní èyí. Wọ́n fọ̀. Sẹ́yìn ọba ní ìwé àti máa wá sí máa dá máa jọ sí nígbà yìí máa tọ́ ọdún tó dùn náà ọ̀sẹ̀ àti ìṣàbọ̀dún orúkọ lọ́wọ́ ní ẹgbọ́dọ̀ fún ìlú. Ọba òjijì sí arúgbó àjọmọ́ Isiwo club. ẹ wá kí kábíyèsí lọ́dún yẹn tí kí kábíyèsí lọ́dún tó ń bọ̀ láṣẹ ìlú àyè. orúkọ sàgbọ̀n ìwọ̀n pátápátá àti sọ́sì àbẹ̀ sọ́sì sọ́sì ìṣàlá sọ́wọ́n ọ̀làjà sọ́wọ́n ọ̀là sọ́sì àbẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá láti ìlú òkèèrè máa bá wa sọ́dún ní ìlú ìṣẹ́ ẹ̀kọ́ aláta ọlọ́run máa sọ padà. Níta fílẹ̀ ọ̀nà ta fílẹ̀ tó ń yà jẹ́ ọlọ́run àti bàbá rẹ̀ ọlọ́run sọ wà ní wàá dàgbà tó tóbi báyìí lọ. Ẹ̀sọ̀gbà ìlú ìṣòwò ni ọlọ́run á fún wa wọ́n á fún wa ní ìlú àìsí ìwà àti ìfọkànbalẹ̀. Ayé ò máa ní kí gbogbo ẹgbẹ́ ìdára àgbẹ̀ yẹn báwa ọ̀jẹ̀ ẹ̀gbẹ̀ lọ́dọ̀ pọ̀ ẹ jẹ́ kó ní ti ẹgbẹ́ yín ojú òní sí ojú màá ń sinmi torí ojú èyí tí èyí dáadáa jọ àìsọ wà ìlú tí wà ní gbogbo yìí ẹ̀rọ máa tó ní lágbàá ìgbà ewé ìjàpọ̀ ilẹ̀ ìwẹ́wẹ́ ìjọba máa ṣe báyìí oṣù fẹ́kẹ̀ ìrẹ̀lẹ̀ kan kí èjọ tó máa fi lóde
ẹ bá mi fún ìdòwú iṣẹ́ o ẹ bá yí ọmọ àti ẹ bá yí kàkàṣíà ẹyẹ kan wà ní igbó bẹ́ẹ̀ bá gbégbá nugbó tó kàn bá yẹ kí kẹ́kẹ́ bá tà mí. ìjọba dé agbàdì láwọn agbàdì o ìwé náà ẹ̀jẹ̀ tó wájú ọ̀ wá fi dára tó ló máa jáde tó tó bá àjọ fún mi olùgbẹ́ lọ́wọ́ yìí ẹ̀sùn gba ìwọ yóò náà sọ lé mi yìí títà ka lọ́dọ̀ yìí àti àbọ̀ fọ́ọ̀tùtù nínú àti ìkọ̀sí bẹ́ẹ̀ àbúrò àbí òṣìṣẹ́ bàbá mú àbúrò òun náà tó lè sọ fún àgbègbè sọ fún káàkiri àgbègbè bàbá àdìmọ̀ ẹ̀sùn ìdíkò máa ti ìdánwò ọmọ ọba jẹ́ níjẹ̀kọ́ òde ọmọ onílé èkó ẹ má jẹ́ káwọn mùsùlùmí kọ́kọ́ ṣe ní fún àwa yìí bàbá wa ìbọ́jú òṣìṣẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ tí bá sọ ọmọ yìí bẹ̀rẹ̀ ni àwọn àdá tó bẹ̀rẹ̀ ó jẹ́ yìí ó tó bá mi ṣe orí kan gbà owó ìjọba ẹtí tó fi kan ní wọn ní àwọn ìlú ọ̀dọ́ ṣe àwọn tó bá kú. ẹ ṣe o. kábíyèsí ti máa lọ jó náà. àṣẹ ìjó lọ́nà wákàmọ́dá náírà pín sàláwà bẹ̀rù àwọn tá a bá wọn jó tọdún yìí a bá wọn jó tọdún tó ń bọ̀ inshallah gbogbo àwọn tá a rọ́dún yìí ọlọ́run ní ìfẹ́lẹ́ ìṣàṣemọ́ fún wa o. We thank everyone for coming here to this beautiful location here. Ojude Ọba 2023. Ojude Ọba Lamodi 2023. Thank you all for coming. It's been wonderful. Gbẹ́gbẹ́gbẹ́ àdúgbò lọ́wọ́ ẹ ṣe gan. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala mursalin. Walhamdulillahi rabbil alamin. Aleluia.
sùnrin tí bèbí. Ìṣíbí ìjọba wà lẹ́sẹ̀ kò jó. Ara wà lára. Ẹgbẹ́ ló ti mí ẹ̀fẹ̀ yìí. Láti sí bèbí ọ̀rọ̀. Alábìsí bèbí ọmọ ní. Ẹlẹ́gbọ́n àlejò sùn bíbí bísí. Beautiful baby baby sweet bí kọ́bí sí.